tẹnu ọ̀wá gbọ́lá ilé yìí ẹ̀yin kọ́ ṣe ju bẹ́ẹ̀ lọ ẹni kọ́ lọ́wọ́ bá ṣe fún onímọ̀-àjọ mi nǹkan ṣe yọrí lábí ju rẹ̀ yọrí èyọ́bí lábí ju rẹ̀ yọrí ọlọ́run ní ìwé ní kò ṣe òkàlẹ̀ fi wéwò ṣáàpù irú wéwò ìwọ̀n fẹ́ jẹ́ lọ lábí ju rẹ̀ yọrí èyọ́bí lábí ju rẹ̀ yọrí ọlọ́run ní ìwé ní kò ṣe òkàlẹ̀ fi wéwò ṣáàpù irú wéwò ìwọ̀n fẹ́ jẹ́ lọ. Oríṣi mẹ́ta ìyẹn ló máa wá.
sáyà tó bá dúpẹ́ fọ́lọ́. Àtàwọn òkìlẹ̀ ògbọ́gbọ́ ẹni tó gbọ́rí. Àtàwọn ọlọ́run jẹ́ kó dára fún mi ìtìta ilé. Èwo wá ní wọ́n o, èwo ni wọ́n kó wá sọ fún mi. Ẹlẹ́kẹ̀kẹta lórí aláwọ̀ máa níbà. Jẹ́ kó dára fún mi ìtìta ilé gbogbo sáyà. Bàbá tá a kọ̀kọ́ ni ẹjẹ́ lọ́wọ́ ẹ̀ kọ́. Tó bá dé lẹ́ẹ̀kejì, tẹ́lẹ̀ lẹ́ẹ̀kejì, tó bá jẹ́ kẹta. Ṣé kò kọ́ ilẹ̀ lọ́wọ́? Ọlọ́run yẹ ọ̀dà fún mi ìtìta ilé gbogbo. Jẹ́ kó dára fún mi ìtìta ilé gbogbo. Jẹ́ kó dára fún mi ìtìta ilé sáyà. Jẹ́ kó dára fún mi ìtìta ilé gbogbo.
Thanks for watching this video. Please don't forget to click on subscribe button. Kindly comment and share. We drop new videos daily. Thank you. God bless you.